aha ẹ wọnú mọ́ríkàzì wá ẹ lùlù wọlé wọ́n ń kírun lọ́wọ́ jamia ní bí ó ti kúrò ní pẹ́sánọ́wì wọ́n wà ní kíláàsì wọ́n ń gba ẹ̀kọ́ lọ́wọ́ nínú jamia mùdírù ń sùn wọ́n ti jíṣẹ́ fún yín pé mùdírù ń sùn ẹ wá lùlù wọlé nǹkan mẹ́ta lẹ dàrú ẹ da irun tó ń kí ẹ dàrú lẹ́kṣọ̀ tó ń gbà ẹ dàrú ìsinmi bàbá tó ń sinmi ẹ dàrú àwa kọ́ṣọ́ yín ẹ wá lọ só ẹ wá ya wèrè ẹ̀yin kọ́ ni wèrè ẹni tó tọ́ yín mo tẹ̀ ti sọ fún wọn rí 2013 mo sọ fún kan ní kan náà àwọn afáyín tá a fà. alhamdulillah ọpẹ́ fún ọba dídáwà allahu azza wa jal ìkẹrẹ àti gẹrẹ àtọyẹrẹ fún nabi rẹ muhammad sallallahu alayhi wa sallam kó máa bá wọn rálẹ rẹ ní kó sì máa bá wọn sọhábà rẹ àti kó máa tó bá tẹ̀lé ojú ọ̀nà wọn àti gbogbo àná lápapọ̀ bí idhnillah. ما يوانين الإسلام نور سنة نبو محمد أكرا السلام عليكم ورحمة الله وبركاته. Etí mi kọ́ nǹkan kan nínú ọ̀rọ̀ tí ọ̀gbẹ́ni yìí sọ tá kàn gé díẹ̀ jáde ń bẹ fèsì fún. So but ẹ̀mí mi ò wá lọ síbẹ̀. Wọ́n á lọ tún fídíò yẹn gbọ́ mọ́ á rí pé àgbákò ńlá ti ẹ̀ wà nínú ọ̀rọ̀ tí àpàkù ọ̀fọ̀ yìí ọ̀rọ̀ tí àpàkù ọ̀fọ̀ apá tíra ọ̀rọ̀ tó tiẹ̀ sọ àṣé orí ibú ńlá kan tiẹ̀ wà ń bẹ̀ tí ó ṣẹlẹ̀ tó yá sí pé èèyàn gbọ́dọ̀ mójú kò mẹ́. Ṣé èrè apá tíra tí wọ́n bá ń kírun jàmáà lọ́wọ́ nínú ọgbà má parọ́ o Allahu Akbar tó bá ń kírun jàmáà lọ́wọ́ nínú ọgbà markazi tí wọ́n ń kírun ní masjid markazi yẹn tó wájá sí pé jàmáà wọn kí ṣé bàbá máa ń tó sínú yàrá ni bàbá yìí jáde wá kírun ni ṣé bàbá ti dóbìnrin ni ṣé bàbá ti dóbìnrin ni so ṣé bàbá ti dẹlẹ́hà ni ẹlẹ́hà mudir tí ẹlẹ́hà yìí fi wá jáde wá tí ẹlẹ́hà yìí fi wá jáde wá kírun ní mọ́sálásí àfáàdà wọ́n dàrú fàlùlá kan táwọn ti ẹ̀ jẹ́ ẹlẹ́hà tó wọ́n ń pè wọ́n ní ẹlẹ́hà oye àwọn tí ẹ máa ń wọ́n mọ̀ jáde lọ kírun ní mọ́sálásí wọ́n mọ̀ kírun jàmáà bá ti wáyún oye so wọ́n lè jó ní bídí àwọn kí wọ́n mọ̀ ṣàdádálẹ̀ wọn àmọ́ bọ́n ti wáyún so wọ́n mọ̀ kírun jàmáà bá ti wáyún ṣé bàbá ti yẹn lọ síbi irun jàmáà rárá àti rárá ẹ dákun ẹ sọ fún mi ayyu huswa hasana tarawnaha fi hadha ar-rajul uswa tó dáa wò lẹ́ ń rí lára ọkùnrin yìí gangan àpèjúwe àwòkọ́ṣe dáadáa wò lẹ́ ń rí lára mùdírù gangan àwòkọ́ṣe eré wo àwòkọ́ṣe alálùbáríkà wo ló wá wà lára mùdírù ìwọ náà gbọ́ ó ti dá fún tó sọ̀rọ̀ yìí ó rò pé ó fẹ́ yin mùdírù ní ọtún tó àbíbù láṣìírí ẹ̀wọ̀n nínú ẹ̀sùn ẹ̀ tẹ́ bá rántí ẹ̀wọ̀n pé Dr. Fordin sọ̀rọ̀ kan ìfẹ́ káwọn èèyàn bá wa wá fídíò yẹn jáde Dr. Fordin sọ̀rọ̀ kan ní 2022 oye ní 2022 tá a bá gbàgbé ipe àwọn kan tí ẹ máa ń sọ ipe èyí ọ̀gá wọn yẹn ipe di laptop di kọ̀ǹpútà ní máa ń wà ipe kódà àti lọ kírun mọ́sálásí gan máa ń ní lára ẹ bá wa wá fídíò yẹn jáde kẹ́ lẹ́ mọ́ ọ̀rọ̀ tí èyí àpàkù ọ̀fọ̀ yìí sọ ẹ dákun so ṣé mùdírù yẹn kírun jàmáà ẹ máa ń jókòó sínú ilé ni ẹ máa ń sùn sínú ilé ni tó yẹ kẹ́ máa dúpẹ́ fáwọn ẹni tí wọ́n wá lásìkò gbà tí mùdírù yín sùn lọ́wọ́ tó wá já sí wípé wọ́n ń kírun lọ́wọ́ lásìkò yẹn tó yẹ kẹ́ máa dúpẹ́ fáwọn ẹni tí wọ́n wá interrupt oorun rẹ̀ tí wọ́n fẹ́ kó bá oríire pàdé tó yẹ kẹ́ máa dúpẹ́ fún wọn pé yóò tiẹ̀ dá fún yín o so bàbá ń sùn lọ́wọ́ ni o àmọ́ dídé tẹ́ ẹ dé yìí ó jẹ́ sábàbí tí bàbá fi jí so wọ́n sì ń kírun lọ́wọ́ bàbá ò lè bá àrùn jàmáà ó wá ń bínú ẹ̀yin kí ní yìí kò mọ̀ dá fún yín kì í ṣe pé o kò yẹ ẹ̀yin rárá àti rárá so ẹ kàn fi orí ibú ṣayọ̀ọ́yọ̀ wallahi alazim aburú ẹ kàn fi ṣayọ̀ọ́yọ̀ ẹ fi ń ṣe fáàrí ẹ fi ń dunnú abẹ́rẹ́ nǹkan ìgbà tí èmi ọmọ ní ẹ̀ẹ́dùn náà o ẹni yìí máa sọ pé mọ́mọ́ ń kírun jàmáà lọ Habibu sì ń sùn wọ́n ń bínú pé wọ́n wá interrupt òun rẹ̀ tó yẹ kí inú yín máa dùn pé àwọn tiẹ̀ wá jí bàbá lójú ọ̀run kó lè bàbá àrùn inú yín tó wá ń bàjẹ́ àyìn tó bá fi lè mú inú yín lè máa bàjẹ́ sí lẹ́yìn ọmọ kìíní yìí
kíni yóò tiẹ̀ ní kíni inú yóò ní bàjẹ́ fún. So tó bá ti àdíjọ́ mi al-kiyama tàbí bó bá fẹ́ lọ sí àlùjánnà kínú rẹ̀ bàjẹ́ o bó bínú rẹ̀ ṣe bàjẹ́ sí pé wọ́n wá já bíbù lásìkò wọn lásìkò tí wọ́n ń kírun lọ́wọ́ ẹ̀yin kàtá ẹ̀ ṣàǹfààní fẹ́sìn. Subhanallah, àǹfààní wo lẹ́yìn kíní ìtẹ́ fẹ́ ṣe gan-an. Èmi ò rí ìwúlò yín láwùjọ, ìrí ìwúlò yín nínú ẹ̀sìn, èmi ní ìmẹ́lò mí o, torí ẹ̀mọ̀ pé àwọn èèyàn wà máa sọ ní ìsìn pé àṣejù wá pọ̀ nǹkan kan bẹ́ẹ̀. So ẹ̀rápọ̀ yìí tẹ́ bá rí ìwúlò wọn nínú ẹ̀sìn àbí níbi nǹkan míì ẹ̀ sọ ká gbọ́ ẹ̀wì. So Allah bẹ̀rẹ̀ dá yóò fi yín mọ̀nà. Téèyàn bá wo dìwé bẹ́ẹ̀ ṣe èèyàn fẹ́ lè ṣe ìpè fún yín, àmọ́ èmi ò ní ṣépè fún yín, Allah bẹ̀rẹ̀ dá yóò tọ́ ọmọ yín sọ́nà, yóò fi yín mọ̀nà, Allah bẹ̀rẹ̀ dá yóò tọ́ yín sọ́nà. Alhamdulillah, barakallahu fikum, ẹ máa nínú ẹ̀sìn wa. Owó tá à ń sọ yìí pé à ń raise fún ilẹ̀ tí aláfẹ́ra láti yá sọ pé kí àwọn tó fẹ́ bá wa ṣe gbìyànjú láti kọ́ structure lé lórí láti yá sí pé kò lè rọrùn. So táyì sọ pé owó ilẹ̀ náà ń lọ fún 14 million naira, alhamdulillah. Ní ọwọ́lọ́wọ́ báyìí Allah bẹ̀rẹ̀ dá ní ká ti rí 2.5 million naira, alhamdulillah. So ní dédé ọ̀sán yìí owó náà ti wọ 2.5 million naira, àdúpẹ́ fún Allahu azza wa jal. Ẹ máa nínú ẹ̀sìn wa gbogbo ibi tí ẹ bá ti ń wò wá, so tẹ́sí ń fi owó ránṣẹ́ sí wa láti yọ pé kíkì ní ìlú bá rán abẹ́ Allah bẹ̀rẹ̀ dá kọ́mọ́ṣà sàn lẹ́sìn wọn rẹ̀ kó dó tì yín kó gbẹ̀yìn gáláyìn bí àti al-kiyama kó má jẹ́ kí àpò yín gbẹ kó sì má jẹ́ kí táwa náà gbẹ. So àmọ́ àṣìníṣẹ́ wájú owó tó kún wájú wa báyìí sí 11.5 million naira ni. So fún délé yìí à ń rọ̀ yìí ẹ má ṣàbàwà dá sí àkáǹtì wa 0045790267 Unity Bank, Shehu Ahmed Yusuf. Jazakumullahu khairan wa barakallahu fikum.